wà láyé a wà láàyè òun ló dá wípé ní ìgbàkígbà tí o bá sì ní agbára tí ẹ̀jẹ̀ wà lọ́rùn tó o jẹ́ abarapá tó o lè ṣe nǹkan tó jẹ́ wípé nígbà tó o bá sí mọ́ a ó lè sọ nípa tiẹ̀ wípé kí ló ṣe nígbà tó wà láyé. ẹ má jẹ́ ká máa lo gbogbo ayé bí ìpá wa la ní ayé torí pé nìkan ò láyé o. ìwọ tó wà ńbẹ̀ lénìí ìwọ kọ́ ló máa wà ńbẹ̀ lọ́la. àwọn kan ló ti wà àwa náà lọ́jọ́ wọn àná nígbà kan rí lọ́jọ́ kí la fi bá ẹ tó o ti ń gbọ́ mi báyìí tèmi bá ti kó olùyà afẹ́fẹ́ kó o wá máa tún bèrè ẹ léèrè yẹn pé. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé pẹ̀lú ni kò lè bá wọn gé ní ọmọ ó padà ẹni tí wọ́n gbọ́ wọ́n sọ̀rọ̀ pé ọmọ wa nù. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé pẹ̀lú ni kò lè bá wọn gé ní ọmọ ó padà ẹni tí wọ́n gbọ́ wọ́n sọ̀rọ̀ pé ọmọ wa ní. Gbogbo ọgbà ọpẹ́ ní tèmi Pasuma gbogbo ọ̀nà lọ́lọ́run tèmi fi kẹ́mi ètò ayé mi níbẹ̀ o kọ́kọ́ kòrò àti lè dìde wá ní ìṣòro ó lè jù èmi kan mọ̀ pé wọ́n padà ní ọmọ tó ń sọ mo tẹ̀ tí gọ́gọ́ rà òpin kò ti jù mo tẹ̀ tí gọ́gọ́ rà òpin kò ti bọ́ mo ti rò pé wọ́n jẹ́ àfúnni kó tó di kọ́ba mi kó forúkọ mi ò wá sí wò lọ́lábàdé lórúkọ mi ìbá fún káyọ̀ o. Àlàbí ọjọ́ yẹn máa rí o Àlàbí ọjọ́ yẹn máa rí bàbá wọ́n ti rò pé ìpè kìíní kò lè bá wọn jẹ́ ní ọ̀rọ̀ padà lẹ́kìtà yẹn bá wọn sọ̀rọ̀ pé ọmọ wa ni. Royal pop, lollipop. La 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 la, ọmọdé la, àgbàlá, everybody la. Daddy mo fẹ́ lollipop, strawberry real pop lèmi fẹ́. Èmi náà máa gba mango real pop sí. Rárá o, ẹyọ kan ló máa gbé. Èmi jà sí bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry real pop, mango real pop, passion àti white apple. Àwọn sweet aládùn tí ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017. Ṣúgà àwọn ò pọ̀ jù, ọ̀nà mẹ́rin ló pín sí. Lílá ẹ̀ máa la gbogbo ẹ̀ lálàáfíà. Àmọ́ omi lèmi fẹ́ mu. Royal Park water 75cl, 50cl àti 30cl. Royal Park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí. Sweet real pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà. Òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò. Ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láti rí àwọn akẹgbẹ́ ẹ̀. Ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa. Láti jẹ́ alágbàtà real pop àti Royal Park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street Ilasamaja Lagos. Real pop, lollipop, ọdún mẹ́wàá ètò Nuru Salamu lórí rédíò Lagos àjíyájú mọ́ bí o bá ti mọ̀ ká dúpẹ́ o iṣẹ́ Ọlọ́run ni. Àjíyá Fatima jùmọ̀ bí omi ṣe oore ó kú oríire òun lólùgbàlejò síbi ayẹyẹ 3-in-1 ọdún mẹ́wàá ètò Nuru Salam ní gbogbo ilé oṣù Ramadan ní rédíò Lagos. Ìkówójọ Nuru Salam Islamic Foundation fáwọn aláìní àti àmì ẹ̀yẹ fáwọn májẹ̀ ó bàjẹ́ tí òun jẹ́ kí yóò dúró láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Lọ́jọ́ Sunday January 28 ọdún tuntun 2024 láago 12 ọ̀sán lè tó máa bẹ̀rẹ̀. Nínú rédíò Lagos Eco FM multipurpose hall Agídìgbé Ìkẹjà àwọn gbajúmọ̀ olórin Islam máa dá wa lára yá. Sheikh Jamiu Àmì Ọlọ́run ni wọ́n máa ṣe wáàsí dress code white and gold. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé láti ṣonígbọ̀wọ́ ẹ pè 0706 056 5191 tàbí 0704 424 7984. Ayẹyẹ Nuru Salam ìmọ́lẹ̀ àlàáfíà January 28 ọdún tuntun ni o Mashallah. Gẹ́gẹ́ bí tí mò ń bá bọ̀ fún wa mo ní ká ṣe gbogbo nǹkan ká lè máa fi sọ wípé kí ni wọ́n fẹ́ ṣe nígbà tí wà. Àṣé òótọ́ lọ̀rọ̀ àwọn àgbà tí wọ́n sọ wípé bánú sọ má bènìyàn sọ. Ó yẹ kí gbogbo èèyàn torí pé tí gbogbo èèyàn bá lè rántí pé kì í ṣe gbogbo ẹni tó ń jẹun lábẹ́ òrùlé ẹni ló fẹ́ràn ẹni dénú ni. Òkèlè tí wọ́n ń bù lọ́ọ̀dẹ̀ rẹ ló mú wọn kán dúró. Ẹ jẹ́ ká kọ́kọ́ dìjú náà ká ṣe bí ẹni kú. Ká wá wo ẹni tí ó sunkún ẹni. Bí èèyàn kò bá tí rí ìrírí ìwà ọ̀dàlẹ̀
yóò máa rò pé gbogbo ẹni tó ń ṣe tòun tó ń ṣe kẹ́ẹ̀pẹ́ fún òun ni èèyàn lóòótọ́. inú ẹ̀dá kúkú jìn bí imú ṣe níkà tí kò jẹ́ ká gbóòórùn àṣebi. bí ẹ̀dá bá ń wò pé tẹrútọmọ ló máa ń fẹ́ òun lójú òun ni ẹ̀dá ìbá ti máa ṣa ọ̀rẹ́ yàn, àmọ́ kò sí ìwà tí kò lẹ́sàn-án. bí Táyé bá dalẹ̀ Kẹ́hìndé tó sáré tẹ̀lé Dòwú, kí Dòwú kó má sàsùnpara o, torí pé bó pẹ́ bó yá ó máa padà dalẹ̀ Ìdòwú tó máa tẹ̀ lálàbá lọ. kì í kúkú ṣe bí inú wa ó jìn àríwá ara wa, torí pé a máa ń fi ìtọ́ sí ẹnu báyìí, a máa ń fi ẹ̀jẹ̀ sí inú, a máa ń tutọ́ funfun síta. gbogbo ohun tá a wá ń sọ yìí nǹkan ẹyọkan ló ṣe kókó o. wọ́n ní pé ká bánú sọ, ká má bẹ́ èèyàn sọ, torí pé méjì lẹ̀dá ń lé ayé. ṣùgbọ́n ohunkóhun tó o bá ń kojú, ohunkóhun tó o bá mọ̀, ohunkóhun tó o bá ń ṣe, ẹ̀dákẹ́dá tó o bá ń bá rìn tó jẹ́ wípé ìwọ fúnra ẹ ò tẹ́ra ẹ lẹ̀ tó ń bánú sọ, tó ò bẹ́ èèyàn sọ, kódà kó o bọ́dàlẹ̀ ṣe, kó o bá jẹnifẹ́ni ṣe, torí pé àti ọ̀dàlẹ̀ àti ajẹnifẹ́ni àtàjẹnifẹ́ni o àtọ̀dàlẹ̀ èèyàn o wọ́n yàtọ̀ síra wọn, wọ́n fẹ́ fìwà jọra wọn ni. torí pé ọ̀dàlẹ̀ èèyàn ẹ̀ńtẹ́ ẹjọ́ pa ẹjọ́ kún wa lọ ń gbẹ̀yìn bẹ̀bọ̀ jẹ́ irú èèyàn náà bẹ́ẹ̀ náà máa ń pè lọ́dàlẹ̀ balẹ̀ kú, ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ, bẹ́ẹ̀ rí wọn kú, tó bá dalẹ̀ bẹ́ẹ̀ wọn kì í lálẹ́. ṣùgbọ́n àwọn ajẹnifẹ́ni irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ là ń pè ní òun ṣe mí òun gbà mí. à á ṣe é dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó ń gbà ni. ẹ̀yin lẹ lè wá jà, bákan náà ẹ̀yin lẹ lọ polóko wá wíkó pé kó wá mú un. inú ẹ̀dá jìn ó ju ọ̀run lọ, àmọ́ tó bá jẹ́ wípé a bá rí inú ara wa ni àbámọ̀ bá ṣe máa hùwà, torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn la dára dé, gbára lé, gbọ́kànlé, fẹ̀mí tẹ̀, tó jẹ́ pé irú èèyàn bẹ́ẹ̀ bó o bá o pa, bó o bá bá kó o bù lẹ́sẹ̀ ni wọ́n ń bá wa ṣe. ògo máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run. hallelujah. ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa. àmín Jésù. alágbára gba ẹ̀yìn wa. àmín. mo kí gbogbo olùgbọ́ wa lónìí ní orúkọ Ọlọ́run Ísírẹ́lì. orúkọ tèmi ni wòlíì Olúfẹ́mi Aládélọ́lá láti ìjọ World Mission for Souls International Ministry. èmi ni wòlíì rẹ tó ń súre fún ọ ní gbogbo ìgbà lórúkọ Jésù. ayé rẹ ò mà ní bàjẹ́. àmín Jésù. ọfà ò ní bà ẹ́. àmín. ìlérí ọ̀tá lórí rẹ tọmọtọmọ ó já sásán. àmín. májẹ̀mú òkùnkùn nínú ilé yẹn kó lànà. àmín. ọfà ọ̀fọ̀, ọfà òfò, ọfà ìbànújẹ́ tí wọ́n ń ta lọ́wọ́lọ́wọ́ kó bá fàyà. àmín Jésù. gbogbo èèyàn pariwo lẹ́ẹ̀mẹ́ta, ẹlẹ́dàá mi ò ní gbàbọ̀dé. 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 ẹ tún kí pé mi ò ní ṣọ̀fọ̀ ọmọ. 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 gbogbo èèyàn pariwo lẹ́ẹ̀méje, èmi ò ní sunkún òpin ọdún. 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 mi 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 ò ní sunkún òpin ọdún lórúkọ Jésù. àṣẹ gorí ẹ̀. àmín Jésù. bẹ́ẹ̀ lolúwa wí. àmín. gbọ́ gbogbo ẹ̀dá alààyè torí mi gbọ́ lónìí, arán mi sí ọ. iṣẹ́ àdúrà kan ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní World Mission for Souls International Ministry tó wà ní nọ́mbà 2 CND Road ní Ìkòsí-Kétu. nọ́mbà 2 CND Road Ìkòsí-Kétu. nọ́mbà 2 CND Road ní Ìkòsí-Kétu. èmi máa ń pariwo, mo máa ń kéde màmá yìí, gbogbo ènìyàn tí ò fẹ́ kí ayé wọn parí bí ó ṣe bẹ̀rẹ̀, gbogbo ẹni tó fẹ́ jáde lọ́dún yìí tògótògó, gbogbo ẹni tó fẹ́ jáde lọ́dún yìí pẹ̀lú àlùyọ, pẹ̀lú ìṣeré, pẹ̀lú inú dídùn àti ayọ̀ tó kún, ẹ̀yin la rán mi sí ní àárọ̀ ọ̀la màá ní àárọ̀ ọ̀la kíbi tó bá ti mọ̀ láyé, bó o bá ti dé Kétu bus stop kọ̀sọ́bó ní kẹ̀kẹ́ tàbí ọlọ́kadà pé òun lọ sí nọ́mbà 2 CND Road
tó bá jẹ́ pé ó wọ kẹ̀kẹ́ iwájú ibẹ̀ gangan ni bọ́sọ̀pù àwọn oníkẹ̀kẹ́ ibẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń drive láti Àjà gbogbo ẹ̀yin ará Island Lekki gbogbo ẹ̀yin ti mainland ẹ̀yin ẹ máa drive lórí express yẹn tí ẹ bá ti fẹ́ dé bridge ẹlẹ́sẹ̀ tó wà ní tógètì àtijọ́ ẹ̀rí ọ̀nà kan tó yà sísàlẹ̀ ní ọwọ́ ọ̀tún yín Ìkòsí road lọ́nà yẹn CND road ní ọ̀nà àkọ́kọ́ lọ́wọ́ òsì yẹn ilé kejì náà ló ń jẹ́ number 2 gòkè síbẹ̀ first floor ní World Mission for Soul wà first floor ní World Mission for Soul wà orí tiẹ̀ ò ní burú orí rẹ̀ ò ní pàbọ̀ ò ní parẹ́ máyé lórúkọ Jésù ò ní sìn wọ́n wáyé ìyanu àṣẹlẹ̀ ẹ jẹ́ ká gbọ́ àwọn ẹ̀rọ tó máa pè lọ́wọ́lọ́wọ́ àwọn wòlíì Ọlọ́run á máa gbàdúrà fún wọn máa darí ẹ máa pè lọ́wọ́lọ́wọ́ báyìí máa pè àwọn ẹ̀rọ méjì wo àwọn wòlíì Ọlọ́run á máa gbàdúrà fún wọn dẹ̀ máa darí ẹ fún direction ni o torí àárọ̀ ọ̀la aago 7 ni ìfà kọ́dà tó sẹ́mu àdúrà ti bẹ̀rẹ̀ ọ̀fọ̀ ò ní ṣí ẹ lọ́dún. àmì Jésù. yes. 070 34 37 99 95 070 34 37 99 95 tàbí ẹ lè pè wá sórí 080 30 42 44 66 080 30 42 44 66. gbọ́ lórúkọ Jésù wọn ní pè é ní ìbànújẹ́. àmì Jésù. ọdún mẹ́wàá ètò Nuru Salamu lórí rédíò Lagos àjíyájúmọ́ bí o bá ti mọ̀ ká dúpẹ́ oríṣẹ́ Ọlọ́run ni. Àjíyá Fatima Jùmọ̀ bí oníṣòre ó kú oríire òun olùgbàlejò síbi ayẹyẹ 3-in-1 ọdún mẹ́wàá ètò Nuru Salam ní gbogbo inú oṣù Ramadan ní rédíò Lagos ìkówójọ Nuru Salam Islamic Foundation fáwọn aláìní àti àmì ẹ̀yẹ fáwọn ọmọdé ọgbàjẹ́ tí òun jẹ́ kẹ́tọ̀ yìí ó dúró láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lọ́jọ́ Sunday January 28 ọdún titun 2024 láago 12 ọ̀sán lè tó máa bẹ̀rẹ̀ nínú rédíò Lagos Eco FM multipurpose hall Agídìgbé Ìkẹjà àwọn gbajúmọ̀ olórin Islam máa dá wa lára yá Sheikh Jamiu àmì Ọlọ́run ni wọ́n máa ṣe wáàsí dress code white and gold fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé láti ṣonígbọ̀wọ́ ẹ pè 0706 056 5191 tàbí 0704 424 7984 ayẹyẹ Nuru Salam ìmọ́lẹ̀ àlàáfíà January 28 ọdún tuntun ni o Mashallah. bẹ́ẹ̀ ni mo sọ fún wa mo ní pé béèyàn kò bá tí ì mọ ìrírí ìwà ọ̀dàlẹ̀ a máa lérò pé gbogbo ẹni tó ń ṣe ni ní bàbá kẹ́ẹ̀pẹ́ ló fẹ́ kó pẹ́ lóòótọ́ o àmọ́ inú jìn kò jẹ́ kárí wà ṣèbí. sáfàyè o múráyé mo sáfàyè àyíndé múráyé mo sáfàyè o múráyé mo sáfàyè ẹ̀rù ẹ̀dá má bà mí múráyé mo fẹ́ ẹ̀rù má bà mí ìbùnú rẹ̀ ọmọ ẹ̀dá mọ́ múráyé mo sáfàyè múráyé mo sáfàyè o múráyé mo sáfàyè múráyé mo sáfàyè o múráyé mo sáfàyè ẹ̀rù má bà mí múráyé mo fẹ́ ẹ̀rù má bà mí ìbùnú rẹ̀ ọmọ ẹ̀dá mọ́ múráyé mo sáfàyè. Ọlọ́run bá lórúkọ tó dá oko tó sọ fáyé láyé ń jẹ́ ojàre. bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba àti àwọn ọlọ́gbọ́n àwọn onímọ̀ tí wọ́n ti wà káwa tó wà tí wọ́n jẹ́ pé ọmọ Yorùbá àtàtà tó fi ń pèlè ayé láyé ọ̀rọ̀ tó kún ni torí pé inú jìn bínú jìn. Ọlọ́run ọba ní yàrá ìjà láìlú bá ìlú ọba lọ́la o. Nínú ayé lágbèjì rẹ̀ òkò wáìdù ló ṣẹ̀dá ẹ̀ òkò sí igbó jàre.
wọ́n sáré rẹpẹtẹ. nínú ayé lágbé tìró mi ó bá gbé tìró mi pẹ̀lú iná. ọmọ ìdáàmú lọ lọ́hùn dára kẹ́yìn. ṣùgbọ́n kàdígórì kálẹ̀ ló ṣẹ̀dá wá sáyé mi o. ọmọ ìdáàmú lọ lọ́hùn dára kẹ́yìn o. ṣùgbọ́n kàdígórì kálẹ̀ ló ṣẹ̀dá wá sáyé mi o. bẹ́ẹ̀ ni mo ní kátígórì wo ni wọ́n wà ṣọ́dálẹ̀ ni ẹni ajẹnifẹ́nìsì ni tẹ̀m̀bẹ̀lẹ̀kún ni wọ́n ní ṣalábòsí ni ṣọ́ọ̀rẹ́ ṣé ìwọ jẹ́ àwọn ọgbọ́n yìí sọ yìí àbáwọn tó máa ń ṣèké ṣáájò oríṣiríṣi kátígórì làwọn èèyàn báyẹn wà o bẹ́ẹ̀ náà lára lálùbáríkẹ́ ẹ̀dá tó jẹ́ wípé tó o bá bá rú wọn ṣọ̀rẹ́ ó di dandan kó o mókè bẹ́ẹ̀ làwọn kan wọ̀ òkè náà bẹ́ẹ̀ o àmọ́ wọ́n fẹ́ kó o wálẹ̀ oríṣiríṣi kátígórì ni àtẹ̀mí àtẹ̀yìn a ò ní ṣàgbákò ọ̀rẹ́ burúkú. ọlọ́run gbogbo lọ́wọ́ lọ́sẹ̀ dáadáa nìkan. òṣìṣẹ́ aláìfẹ́ ní kọ̀kọ́rá ọlọ́run ọba òpin dọ́gba ní o. òun ló ní ẹjú tá a fi ń wò ó wọ́n dẹ́nu tá a fi ń jẹun. ọdún mẹ́wàá ètò láàmú lórí rédíò Lagos àjíyájúmọ́ bí o bá ti mọ̀ ká dúpẹ́ o iṣẹ́ ọlọ́run ni. Àjíyá Fatima Jùmọ̀ bí omi ṣe oore ó kú oríire òun olùgbàlejò síbi ayẹyẹ 3-in-1 ọdún mẹ́wàá ètò Nuru Salam ní gbogbo inú oṣù Ramadan ní rédíò Lagos ìkówójọ Nuru Salam Islamic Foundation fáwọn aláìní àti àmì ẹ̀yẹ fáwọn májẹ̀ ó bàjẹ́ tí òun jẹ́ kẹ́tò yìí ó dúró láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lọ́jọ́ Sunday January 28 ọdún tuntun 2024 láago 12 ọ̀sán lè tó máa bẹ̀rẹ̀ nínú rédíò Lagos Eco FM multipurpose hall Agedengbe Ìkẹjà àwọn gbajúmọ̀ olórin Islam máa dá wa lára yá Sheikh Jamiu Àmì Ọlọ́run ni wọ́n máa ṣe wáàsí dress code white and gold fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé láti ṣonígbọ̀wọ́ ẹ pè 0706 056 5191 tàbí 0704 424 7984 ayẹyẹ Nuru Salam ìmọ́lẹ̀ àlàáfíà January 28 ọdún tuntun ni o Mashallah. mo ní kí n máa fàsìkò yìí kí gbogbo àwọn ọmọ ọlọ́jọ́ ìbí òní kí n máa kí happy birthday to you Alhaji Anofi Abimbola Adenuga Hanod of Nako nìyẹn bàbá àgbàlagbà èní lọ́jọ́ ìbí yín mo ní ọlọ́run ò ní fẹ́ léyìí ṣe àṣemọ ọjọ́ ìbí yín lókè èpẹ̀ ó ti ń da kò dáa mọ́ kò ní kàn yín o mo ní tó bá wà padà síbú tó máa fi rẹ̀ ẹ̀dá lára kò ní mẹ́nu ọ̀nà lé yín òkè òkè lẹ̀ múrun sí òkè òkè lẹ́ẹ̀ máa lọ lágbára ọlọ́run Elédùmarè aláràmán lórí yín lójoojúmọ́ ọlọ́run a máa fi ṣọ́ àti àbúrò a máa fi ṣọ́ yín happy birthday to you long life and prosperity bẹ́ẹ̀ ni kí n máa kí ọmọ mi dáadáa happy birthday to you Adéfimí Michela Ọlágòkè bẹ́ẹ̀ ni ọmọ Jíbọ́lá ọmọ Ẹdán nìyẹn happy birthday to you ẹni gangan ló pé ọmọ ọdún kan àti mọ̀ ẹ́ ó di dandan kó mọ̀ wá lágbára ọlọ́run ò ní kú ní kékeré wàá dàgbà wàá dògbó àdìdúnú ló jẹ́ fún ìyá àti bàbá ò ní dàrí ìbànújẹ́ o wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láàyè àti láàyè ìdẹ̀ra happy birthday long life and prosperity. T-Rain dominates. àwọn áńgẹ́lì orin ni. Hello champion ẹ ti máa wà lórí ìlà mo ní kẹ́ ẹ má gbàgbé pé agbọ́lá tí a wà yìí ní Agbọ́lá Royal Foods and Drink Nigeria Limited wọ́n ní iléeṣẹ́ tó ń ṣe sweet Rio Pop wà lóríṣìí mẹ́rin àní apple àní passion àní strawberry bẹ́ẹ̀ náà là ní mango flavour sweet Rio Pop ó dáa ó gbé wọn tẹ ẹ bá tún la tán ó ní gọ́ọ̀mù nínú láti tún fi ṣe ìgbádùn bẹ́ẹ̀ náà ni àwọn kan náà ni wọ́n ń ṣe omi Royal Park water wọ́n wà ní nọ́mbà 15 Salamotu Street Ìlàsàmàjà lẹ́kọ̀ọ́ omi Royal Park water wà lóríṣìí mẹ́ta àní 75 cl àní 50 cl
bẹ́ẹ̀ náà la ní 30cl láti wọnú ọdún tuntun ẹ̀yẹ ìjókòó kẹ́ máa ní pé kò sówó báwo la ṣe fẹ́ ṣe ọ̀nà àbáyọ ti wà ìwọ ni kò pa kìtì mọ́lẹ̀ gbogbo sí iléeṣẹ́ Royal Foods and Drink Nigeria Limited tó wà ní number 15 Salamoto Street Ìlàsàmájà lẹ́kọ̀ọ́ ẹ lọ dá lágbàtà wọn ẹ lọ dá lágbàtà kó sí kíyè tẹ́ ẹ bá kó débẹ̀ ẹ sì dá lágbàtà nìyẹn kẹ́ ẹ máa pa ní pálípálí ni àbí lẹ́yọ̀lẹ́yọ̀ lẹ́yìn fẹ́ ni ṣómi lẹ́fẹ́ ni àbí ìnáwó lẹ́fẹ́ ṣe ẹ lọ sí ilé iṣẹ́ wọn ẹ lọ bá wọn dòwò pọ̀ ẹ̀yin champions mi ṣẹ́yìn tí wọ́n wà lórí ìlà mo ní pé kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí pé wọlé ẹ pè mí sórí 07056551075 07056551075 tàbí 07056461075. Hello champion. Hello Rio Pop. Kí lorúkọ ẹ? Orúkọ mi ni Mọ́fúnnáyà Mercy. Ibo ló ti ń pè mí? Láti Ìgbẹ̀yìn-Adùn. Ìgbẹ̀yìn-Adùn. Ládùúgbò wo nìyẹn? Òṣòdì. Òṣòdì. Ọmọ ọdún mélòó ni ẹ kí n tó mọ orú òun question tí mo fẹ́ jù sí ẹ? Ọmọ ọdún mẹ́wàá ni mí. Ọmọ ọdún mẹ́wàá ni ẹ. Kí ni sweet Rio Pop oríṣi mélòó ni? Mẹ́rin. Ó yá dárúkọ wọn fún mi. Apple, mango, strawberry àti passion. Tó o bá lá sweet Rio Pop tán kí ló máa kàn nínú ẹ̀? Mọ́. Tó o bá ti lá sweet Rio Pop tó bá ti fẹ́ la tán kí ló tún máa bá pàdé nínú ẹ̀? Chewing gum. Chewing gum. Okay. Kí ni orúkọ deputy governor Lagos State? Hello. Gan. Kí ni orúkọ deputy governor Lagos State? Igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó kí ni orúkọ wọn? Fẹ́mi Ọbáfẹ́mi Hamzat. Kíláàsì wo ló wà? Tó bá ti di lọ́jọ́ mẹ́jọ kí ó yá tún porúkọ ẹ fún mi kí n lè korúkọ ẹ sílẹ̀. Mercy. Mọ́fúnnáyà Mercy. Ìfúnnáyà Mercy tó bá ti di lọ́jọ́ mẹ́jọ kó máa bọ̀ nínú ọgbà rédíò Lagos ó ti jẹ́ ẹ̀bùn àga ìjókòó àti lunchbox lọ́wọ́ iléeṣẹ́ Rio Pop. Gbogbo ẹ̀yin champions mi mo mọ̀ pé ẹ pọ̀ níbẹ̀ tẹ́ wà ní ojú òpó ṣùgbọ́n tẹ́yìn náà bá wo ojú aago yẹn máa rí pé àkókò ò bá wa ṣọ̀rẹ́ ṣùgbọ́n kí n tó máa lọ mo ní kí n sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Jùmọ̀bí Omiṣore gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Nuru Salam ní gbogbo inú àwẹ̀ ó ti pé ọdún mẹ́wàá tó bá dijọ́ Sunday la fẹ́ ṣe ayẹyẹ ó ti pọ́ ọdún mẹ́wàá náà nìyẹn o ṣe rí i pé ó ti ń lọ díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ni kí n máa fi àsìkò yìí kí gbogbo àwọn ọmọ múmìnì àti múmìnì náà dòdò wípé akúpalẹ̀ mọ́ òun wọlé bọ̀ o tẹ́lẹ̀ oṣù bá ti lọ báyìí àmú February báyìí á ti bẹ̀rẹ̀ nìyẹn kẹ́tù máa jẹ̀bú lọ́pẹ́ o lórí ètò Nuru Salam tẹ́ ẹ bá gbádùn wa dáadáa gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ lọ mo ní kí ló ń ṣe yín ẹ má máa dọ̀la ara yín gbogbo àwọn programs mi tẹ́ lẹ́ẹ̀rí yẹn ẹ lọ sórí YouTube channel mi ẹ lọ ẹ tẹ Jùmọ̀bí Omiṣore tàbí kẹ́ ẹ tẹ Àgànláyé lórí YouTube tẹ́ bá yẹ tẹ ní tẹ́ bá ṣe like ní kẹ́ ẹ máa subscribe so anytime tí mo bá ti ń drop gbogbo àwọn kìnìún yẹn gbogbo ẹ̀ lè máa rí ìyẹn bẹ́ẹ̀ náà ní kẹ́ lọ tẹ̀lé wa lórí Instagram wa official Jùmọ̀bí ẹ má bá wa pàdé lórí Facebook Jùmọ̀bí Omiṣore níṣẹ́ yìí fẹ́ ṣègbéyàwó fọ́mọ ni abẹ́fẹ́ fọmọ fún ọkọ tẹ wá ń wá alága tó máa jẹ́ kí ọjọ́ náà kó dùn kó ní gbọ̀ngbọ̀n nínú ẹ pé Jùmọ̀bí Omiṣore sórí 07044247984 07044247984 ó tún di lọ́jọ́ mẹ́jọ ká tún tó máa pàdé pẹ̀lú àkọ́tún ètò Àgànláyé mo dúpẹ́ lọ́wọ́ ẹ tó bá mi gbé sókè gbé sílẹ̀ fún mi ọmọ borí owó fún mi fly Jùmọ̀bí Omiṣore lórúkọ tèmi ọmọ wọn nífẹ̀ẹ́ òye bí tó jùmọ̀ rere tí mo wá sílé ayé ó dàbọ̀. olùmínà fẹ́ gbọ́ àwọn tọ́jọ́ tó kù olùmínà fẹ́ gbọ́ ìsí Pasuma yóò sí music yóò sí ìsí Pasuma yóò sí love yóò sí.
you see,